ó ṣògùn o. ẹran ó kú ikú ẹran ọmọ ó èèyàn yé ṣògùn o. ẹran ó kú ikú ẹran ọmọ èèyàn yé ó ṣògùn àrò. ògùn àrò ewé àjẹ́. ẹ dákọ yín fún gbogbo ọmọ Nàìjíríà. orúkọ mi ni Òjó Múrítàlá Olúọdẹ ti ìlú Kúta ọmọ Ògòdélé ilé ọlọ́dẹ àgbà Kúta. ọdẹ ni. gan ajẹbí ni iṣẹ́ àwọn bàbá mi ni. èèbà a lọ ga yín. bàbá mi tá a bá délẹ̀ nù táwọn bàbá mi ṣe dé ìlú Kúta ni. táwọn ni wọ́n gbébọn fún yín pé kẹ́ ẹ máa ta. àjogún wa bàbá mi ṣe bàbá mi ni. ọ̀dà ìjọ tẹ́ kọ́ yìnbọn kí lè fi bàn pa. ẹ ṣe atọ́kùn mo kí kábíyèsí orí adé ìgbà ọdún kan. àṣẹ. Olúwa Elédùmarè ìrùkẹ̀rẹ̀ ọ̀dọ̀kan ni. mo kí ọba Olúwo of Kúta náà ìrùkẹ̀rẹ̀ ọ̀dọ̀kùnrin kìn wọn á pẹ́ lórí ìtẹ́. mo kí bàbá wa mo kí gbogbo ọkùnrin mo kí obìnrin mo kí ẹ̀yin ìyá mi mo júbà yín o àdásí ní ọmọ ìbọn gbọ́dọ̀ wọn jẹ òkun mi o. dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àjúbà fún Ọlọ́run kọ́lọ́run ọba aláàánú má jẹ́ ká ṣìṣe. mo ń gbọ́ yín. mo fi àfitọ́ Ọlọ́run síwájú náà. èèbà. a máa bí mi lè rà tọ́. ìrìn àjò ọdẹ yín la fẹ́ gbọ́ láti ìjọ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní dẹ igbó tẹ́ ń dẹ jù tẹ́ ń dẹ rìsáàfù tẹ́ ń lọ káàkiri. a lọ bí báyìí tí ìta rí bẹ́ẹ̀ ni a lọ bí báyìí tí a kò ń bẹ̀ a lọ bí báyìí àpẹẹrẹ báyìí tó fi hàn bí olóòdẹ Kúta. tí a pè ní ọdẹ ọdẹ tó gùn ni ìsìn bàbá wa bó sì jẹ́ pé ńlá gbájúmọ́ à ń lọ sí rìsáàfù kò tiẹ̀ níye àfi tá a bá fẹ́ sọ. kò sí ní tójú òrìrí nínú igbó kò sí ní tójú ìsìrí torí pé ẹni tó wọgbó tó jẹ́ ọdẹ tó lọ lóru ẹ jẹ́ ká kí káyìn kò sí ẹran tí ò pé inú igbó kò sì sí ẹran tí ò sí ní àdúgbò wa ẹni ẹkùn láti pa ṣùgbọ́n tó jẹ mọ́ igbin nínú ìlú ìgan tó jẹ mọ́ gbogbo ẹran igbin ìgalà ọlọ́gẹ̀dẹ̀ kò sí èyí tí ò ti tọwọ́ wa tó kanra rìsáàfù kò sí rìsáàfù Ìjẹ̀bú rìsáàfù Ìbàdàn kò síbi tá a lọ láti pa ẹran Ọlọ́run ọba aláàánú kó jẹ́ ká fi ṣe oore. àwọn ẹran pọ̀ ká. kí wàá làwọn àgbo tẹ lọkìnní ìrírí yín lóríṣiríṣiríṣiríṣi. bàbá la fẹ́ kẹ́ ẹ tò. ìrírí pọ̀ nínú. òun náà la fẹ́ torí ẹ̀ wá. ní ọjọ́ kan nínú ìlú náà ni mo lọ sí oko lóru a pé méjì lọ sí oko lóru ọjọ́ náà ńgbà ó jẹ́ pé ayé sì dáa ẹnìkan gbọ́wọ́ ọ̀tún tá a bá ti dẹ náà lọ bá ń ibi tá a gbé pàdé lágbè sọ. bẹ́ẹ̀ni. mo dé ibì kan jọ náà mo ti pa ẹtu 3 ṣùgbọ́n tó yà mí lẹ́nu ìjọ náà ni mo rí abàmì pé tí wọ́n bá ń sọ pé ilé oko ẹ ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ pé wà ẹni tó bá ní òsì ọ̀rọ̀ ẹ sọ fún un pé kì í ṣe ọdẹ gidi. kì í ṣe ọdẹ ó wà dáadáa confam gidi. ní ọjọ́ náà ní igbó Olúkòyí náà ni ní nǹkan bí aago kan òru bí mo ṣe dé inú igbó báyìí mo rí egbin mo sì wò torí àlè ṣe ká mọ̀mọ́ rí àwọn egbin lọ́sàn-án gan ni mo tún sọ lọ lórí pé mo ń pa àwọn ẹtù mo gbébọn lé egbin òun dé egbin ni bí mo ṣe gbébọn lé ẹran ṣubú níbi tí ẹran gbé ṣubú báyìí ibi tí mo gbé ní kí n kí àdá kí n bá ẹran bàbá ń bá ẹran bẹ labalábá mo bá labalábá ni mo bá wọ́n sì pọ̀ kí ni ìbá ṣẹlẹ̀ mo fọ́n fi pè sí ẹnì kejì mi rí mo wọlẹ̀ mo rí pọ́n níbi tí mo gbé rí pọ́n ibi mo gbé rí pọ́n náà mà ni mo gbé rí ẹ̀jẹ̀ tí labalábá dìde ńlẹ̀
mo bá dìde mo gbéra mo sọ fẹ́ni kejì mi ara mi ò dẹ̀gbẹ̀ mọ́ ara tí ń fún mi orí mi ti wú. Ìwé ìgbòjú ọdẹ nínú igbó Irúnmọlẹ̀ Kúta ni wọ́n gbé ṣe ìwé ìgbòjú ọdẹ nínú igbó Irúnmọlẹ̀. Àwọn tí wọ́n ṣe ìwé ìgbòjú ọdẹ nínú igbó Irúnmọlẹ̀ kọ́lọ́run bá ń foríjì à ń pe bàbá kan ní Èfòyẹ́. Ọkùnrin takuntakun òun ni bàbá. Mo lọ bá bàbá mi ní aago 2 kọjá ìṣẹ́jú 15. Ẹ lọ bá bàbá yẹn? Bẹ́ẹ̀ ni. Ṣé Kúta wọ́n ń gbé? Kúta ni Èfòyẹ́ wọ́n tọ̀tọ̀ ọkùnrin jagunjagun. Gbà tí mo lọ bá mo ní bàbá nǹkan báyìí ṣẹlẹ̀. Kàkó Kúta ni. Kúta ni Kàkó náà? Bẹ́ẹ̀ ni Kúta. Èfòyẹ́ Oníkùmẹ̀kùn àwọn yẹn sá pọ̀. Ìlú yìí mo lè mú dé ibi tí wọ́n gbé ṣe eré hùn. Dúró Ládìpọ̀ bàbá kọ́lọ́run fọ̀run kẹ́ ní ọ̀gá wọn. So nígbà tí mo dé bàbá fún mi bàbá ní ọdẹ ọlọ́dẹ ṣé àwọn ó sì lè tẹ̀lé ọ lọ. Mo ní bàbá ẹ tẹ̀lé lọ wọ́n ní jẹ́lẹ̀ ọmọ wọn láàmú ẹran náà. Mo láàmú ẹran náà wọn láàmú. Wọ́n ní kí lè tó mọ́ wọ́n fún mi ní àdó kan. Wọ́n níbi tí mo gbé yìnbọn kí n lọ ta ìjóògùn síbẹ̀ tó bá dàárọ̀ kí n máa padà bọ̀ wálé. Ajá tó bá sì ti lẹ́yìn yọ pọ̀ bọ̀. Mo gbéra mo lọ ibi tí mo gbé yìnbọn náà mo ta àdó sí. Mo ṣe ta àdó mo padà wálé ní agbára Ọlọ́run bàbá kéèyàn máa júbà fáwọn àgbà ń bẹ lórí èèpẹ̀. Nígbà tó di ilẹ̀ mọ́ tá a lọ bẹ̀ kò ju poro kẹrin tá a bá egbin lọ. Bàbá yẹn wá sí ètùtù agbé egbin wọn pọ̀fọ̀ agbé egbin akun ẹran. Mo sì yẹ pé ní ayé ìpè Ọlọ́run ó ṣàánú ayé ò ní ọ̀kánjúà bíi ti sìn héhá ni ẹran bàbá. Ẹ̀ta. Bàbá ọdẹ èèyàn gbọ́dọ̀ ṣe ètùtù àwọn àgbà. Àwọn ọmọ ṣe ọ̀tá wọn fowó ẹ̀rẹ̀ já ni. Bẹ́ẹ̀ ni bàbá ohun tí wà ń bẹ́ẹ̀ náà tún lágbára. Bàbá ní ayé ìgbà náà mo ní àwọn ìyá kan gbà kábàdì làwa máa ń lò. Òsì náà tọ̀sí náà gbá náà ń bẹ́nu ilé mi dì sí. Mo máa ń lọ gba owó lọ ìyá mi kan mo fọkọ bò láṣìírí àwọn àgbààgbà. Ó di ọjọ́ náà mo tún lọ ọgbẹ́ kan mo lọ gba owó ní ọwọ́ ìyá mi mo ní ń fira kábàdì. Ìyá tá à ń sì wí arínúròde ni. Nínú ìgbólúkọ náà ni mo pa ẹtu 7. Mo fẹ́ pa irọ́ fún ìyá ń pé mi ò pa ẹran mo fẹ́ kó ẹran wọn. Fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni mo gba owó kábàdì àti àhàyà. Bí mo ṣe gba owó kábàdì àtàyà ń aago 3 àwọn alápàtà tí wọ́n máa já mi aago 3 wọn ó ti wá jí báwọ̀ ọdẹ sí 4 torí ẹran ìdílẹ̀ mọ́. Mo ti délé aago 3 ààbọ̀ mo sùn báyìí ó ṣe jí mi nù ọmọdé mo ní sáà. Mo ní màmá mo ní ẹran òde òdùn o mo ní mi ò pa ẹran lónìí. Mo ní mi ò pa ẹran mo ní lágbára Ọlọ́run. Ṣé ẹ ti ta ni? N ò tí ì ta ìfẹ́ gbé fún ẹran tí mo kó èmi náà fẹ́ sọ fẹ́ni tí ó lọ kó níbi tí ó gbé kó ni. Ìjọ náà ni mo mọ̀ pé ẹni tí ó bá ní òsì obìnrin ẹ sọ fún un ponítọ̀ ń ṣìṣe. Tí ẹ bá bàbá. Ní màmá yẹn bá sọ fún mi pé àwọn ọmọ mi ó ṣoríire àwọn ò ní rí kù rẹ̀. Ìdí àkọ́kọ́ di obì báyìí ló gbé pẹ̀tù àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì bó ṣe parí bàbá mo ṣe ní mo ọjọ́ ọkùnrin mo sì ń gbọ̀n. Mo ní màmá ìtẹ́lẹ̀ mi débi tí mo gbé ń pẹran. Ibi mo gbé pẹran láàsì màmá sọ. Mo sì pa aka kan ní ọjọ́ náà. Aka torí ọdẹ tí bá ń tọ́ bá ra aka tí ọba jẹ́ ọdẹ kọ́dẹ ni. Aka ẹran tó dáa la aka bàbá. Mo pa aka mo ti gbé dénú ilé. Mo ní màmá ẹran tí mo pa rè bẹ́ẹ̀ bá máa gbé lọ. Wọ́n lálọ́ ọpẹ tún bí báyìí. Ọpẹ tún bí báyìí. Àti ọjọ́ náà lèmi ti júbà fún àwọn obìnrin. Bàbá mo gbẹ́ran lẹ́ o. Ẹgbẹ́ ẹjọ́ kò lé ni. Láti ọjọ́ náà mo ti mọ̀ pé kódà tí àwọn bá ní tobìnrin bó ìjọ náà mo ti gbé dìfáyé. Màmá yẹn sọ bí mo gbé kọ́kọ́ pa ibi mo ti bẹ̀rẹ̀ bí mo bá dé. Mo ní mo dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run kọ́lọ́run má jẹ́ ká ṣìṣe. Àmín. Ṣé ẹ mọ àwọn ìyá wa tí wọ́n bá ti ń tì wá lẹ́yìn. Tí ó bá jẹ́ ọdẹ gidi o. Bẹ́ẹ̀ni. Tí ì ṣe ọdẹ èrú o. Bẹ́ẹ̀ni. Tí ì ṣe ọdẹ mọ̀kànmọ̀kàn. Ògùn á máa gbèyàn. Ìrírí yín kan nù.
ìrírí yín mi ńkọ́. ọpọlọ ẹ náà mọ̀ ń gbọ́. tí àwa ọdẹ ẹ ṣe ń wo ohun ọdẹ gùn a lọ sí Ìfọgbórí sáàbù fún ní Ìjẹ̀bú. wọ́n ń pe bàbá kan ní sáàbù tá a lọ ní Oníkùmẹ̀kùn bá a ṣe wọlé ní ọjọ́ náà inú kòkó ní ní èèyàn ọdẹ tẹ́ wá bí ẹgbẹ́ náà lè fẹ́ dẹ anígbẹ́ náà àti fẹ́ ṣiṣẹ́ kòkó tẹ rí ẹran tí ṣe ń bẹ la fi lọ. ọ̀rẹ́ tí mo mú lọ ó ní bàbá kan jẹ́ Kàmọ́ Oníkùmẹ̀kùn ọlá pàdé ẹ̀ lóru mo lápàdé ó lẹ́dẹ tí ọ̀bà tọ́ dẹ ó ní nǹkan bẹ́ẹ̀ àyà mi kọ́ lákà mo rò ó pé ìlú òǹlù kí ló dé mo ní sáà lè rí bàbá lójú ọmọ wọn là lè rí bàbá débẹ̀ ẹ jẹ́ àlọ́ bá wọn lọ bá mo dárò síra wa bàbá ní láti bo mo ní láti wọ ọmọ Olódò Ọba ní Ayédè local government bàbá ọmọ ibi tí jẹ́ bẹ́ẹ̀ èdè Ìjẹ̀bú rẹ̀ tí wọ́n bá ń sọ ẹni gbọ́ dáadáa bọ́lọ́ ok ààrẹ wọ́n ní kí la mo ní mo sọdẹ wá ìlú yín ni bàbá ó ní mo ní bẹ́ẹ̀ ni rẹ ológun ó gbé ọ mọlámẹ ó ní mọ ọdà bàbá yẹn bí wọ́n ṣe ló le tó sẹẹmọ téèyàn bá súnmọ́ yàn bọ́n ó rò pé tí wọ́n bá gbé apá ọ̀bọ fún bàbá yẹn bàbá ó gbà tí wọ́n bá gbẹ́sẹ̀ ọ̀bọ fún bàbá ó gbà mo rò pé tí wọ́n bá gbé gbogbo ọ̀bọ fún bàbá yẹn ni ò ní gba gbogbo ọ̀bọ òṣìṣẹ́ ń tọ́ yẹ kí Yorùbá òye ó gba gbogbo ọ̀bọ torí mi tí mo jókòó yìí náà tẹ́ ẹ bá gbápá ọ̀bọ fún mi màá gbà tẹ́ ẹ bá gbẹ́sẹ̀ ọ̀bọ fún mi ń gbà ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé gbogbo ọ̀bọ fún mi ní gbà ó ní yàrá so bóyá tí wọ́n fi ní bàbá yẹn lẹ́nu bàbá yẹn wá ń jẹ fún wa mo jẹun tán kí n tó jẹ mo sẹ ó ní ọdẹ gidi wọ mo ní bàbá yìí náà ni ọmọ yín ni mo ṣe mo bá gbéra a bá bọ́ sí Àbàtà ti padà adébẹ̀ mo wọ àwọn èèyàn wa òtijọ́ náà àwa gbéra lóru ẹni tó bá mọ Ìjẹ̀bú dáadáa ọ̀rẹ́ pọ̀ mẹ́rin láyé ọ̀rẹ́ pọ̀ ní ọ̀rẹ́ òṣìṣẹ́ bá pọ̀ ní ọ̀dọ̀ wa àti Ìpàgàlà àti òrẹ́hùn bí ọ̀yà ni a rí lọ́hùn bí mo ṣe yìnbọn sí ọ̀rẹ́ kan bó ṣe fọ́n ìpè ara rẹ̀ nù pàrà tí ìpè ọ̀rẹ́ bá sì bá ọdẹ òtútù ni mo ṣe yìnbọn sí ọ̀rẹ́ ń para ọgbọ́ pàrà ó ṣe ráì ẹnì kejì mi ní ọ̀rẹ́ lọ́mọ yìnbọn sí ìmọ̀ ní kẹ́ni ó ti mọ bàbá gbé bá a ṣe gbé tán bẹ́ẹ̀ mo rí náà lọ́ọ̀kan yòò iná tí mo rí ní irú bíi síbi ayédá ẹ sì rí náà ọdẹ ni ọdẹ ń instead kó wọn máa wá ẹran bọ̀ ọ ń tọ̀ mí bọ̀ ni èlé ń tọ̀ mí bọ̀ bí mo ṣe rí pé ń tọ̀ mí bọ̀ èmi náà kò dúró kinní kan ó ní kí n paná mi mo bá paná bí mo ṣe paná ibí ni mo wá o mo á rìn síwájú rẹ̀ gan mo ti rìn gan síwájú ní pípa náà lókun mo rìn mo bá gbé náà ni mo bá mo ṣe dì òun náà ń bọ̀ gà ó ti tájẹ̀ ti ibi tó ń gbé rí mi pé bóyá mo ṣe rí kó tún padà sẹ́yìn mi dáadáa tán mo tanná bí mo ṣe tanná òun náà wẹ̀yìn báyìí ó súfè sí mi mo dáhùn mo bá ní ó já pàdé bá a ṣe pàdé ó dárò sí mi mo dáhùn ó ní sóhun kí mo rí níwájú náà mo lẹ́mí náà ni bàbá ó ní láti bo mo ní látọ̀yọ́ náà ni ó ní sọ́dẹ ni mí làbájọ jókòó nígbà gbéjọ jókòó bàbá yẹn tọ́ bọnú gbérí ó fún mi ní obì olójú mẹ́rin obì alábàtà ó ní kí n da obì mo ní bàbá máa da obì instead kí n kúnlẹ̀ kí n da obì nkúnlẹ̀ kí n da obì mo nàró mo da obì ni ó ní àárẹ̀ ó ní kí ló dé mo ní bàbá òru ọmọ ẹni owó tí wàá fọwọ́ ta nù èmi náà bá tọ́ bá pò mo bá fún un lóbi mo ní kí bàbá náà da obì lọ bá ń lọ orúkọ rẹ̀ ọlọ́dẹ ni mí ó ní láti bo ni mo ti wá mo ní mo jẹ́ ọmọ Ọ̀yọ́ náà ni ó ní
ta la rí kó tó di pa wọnú igbó òòṣà wọn yìí. Mo ní bàbá, mo lọ́dẹ, mo lẹ́yìn náà ni mo lọ́dẹ gùn ni. Mo ní Ọlọ́run ní jẹ́ ká dẹ gbó àwọ̀ ńgbà mo ti rí tẹ́ jẹ́ bàbá fún wa. Mo ní mo ti mọ̀ pé ọdẹ ní ọdẹ sì ta dídí fọdẹ. Ó ní kí ló dé tí mo fi láyà tí mo fi ní kàn ọjọ́ pàdé. Àmọ́ ní bàbá ṣe bọ́dẹ ní ọdẹ ni mí. Ntọ́dẹ bá ṣe mo ní ọdẹ ó kiri àwọn náà ní ọdẹ mọ́ yọ. Wọ́n ní ọdẹ tàwọn láàrin àmọ́ fi náà hanra àwọn o. Mo ní bàbá. Kí ló dìjà? Mo ní kí ló dìjà? Wọ́n ní kí ni mo pa? Mo láwọn ẹran tí mo pa rèé. Mo ní ẹni tá a jọ wá. Mo ní ìbọn tá a dá abà sí. Mo ní àwọn ẹran tá a pa ń bẹ́ẹ̀. Mo láwọn ẹran kéékèèké lápá òun rẹ̀. Mo bá lò rẹ̀ ń bẹ láàrin. Bó ṣe mú bòdì ìbọn nù, bó ṣe fi kò dí ìbọn mi nù. Àbáyọ ó lóun gbà pé ọdẹ gidi ni mí. Ó ní tó bá ṣe ọdẹ míì ni. Ó ní yóò họ. Ó ní táwọn fi ń sọ gbogbo àwọn láàrin torí ayé ti dàrú náà ti pẹ́ bàbá. Ó ní àwọn míì máa ká kòkó àwọn lóru. Ó nínú tí wàá dùn bí mo ṣe pa iná pé a jẹ́ pé alámì kan ni ó ní ṣùgbọ́n bí mo tún ṣe pàdé ìhun ọ̀tọ̀ níbi tó ń fi mí sí, ọ̀tọ̀ níbi tó ń tájẹ́, ọ̀tọ̀ níbi tó ń gbé rí mi. Ó lóun ti gbà pé ọdẹ gidi abàmì ọdẹ lèmi náà. Ó nínú gbólóhùn tí mo tiẹ̀ ń fóun. Ó lóun gbà pé abàmì ọdẹ ni mí. Bàbá ká mọ́ fọ̀rọ̀ gùn ńgbà lẹ̀ mọ́. Ó mú mi délé rẹ̀. A jọ di ọ̀rẹ́. Bí mo ṣe ń sọ yìí àwọn ọmọ rẹ̀ máa ń wá mi wá sínú ìlú yìí. Bàbá yẹn ńkọ́? Bàbá ti lọ. Bàbá ètẹ ẹgbà tẹ wọ̀lú. Ṣé bàbá náà lẹ kọ́kọ́ lọ ilé ẹ̀ lójú mọmọ? Lójú mọmọ bàbá ni mo kọ́ lọ ilé ẹ̀. Bàbá kejì ni mo tún sọ fún yín. Àwọn méjì ni. Àwọn méjì ni o. Ọdẹ ẹ mọ̀ ọdẹ ń tọ́ dẹ́dẹ ọdẹ gùn. Téèyàn bá lẹ́kọ̀ọ́ ọdẹ kò yẹ kó lọ sínú ìlú. Kò yẹ kó lọ ọbẹ̀. Kò yẹ kó lọ ọbẹ̀. Tí ọdẹ bá jójú kòkòrò tàbí tí ó bá lẹ́kọ̀ọ́ ọdẹ kò yẹ kó lọ sínú ìlú. Torí pé yóò kàn tiẹ̀ bàbá. Ọdẹ gùn. N tá à ń pè lọ́dẹ ọdẹ. Sọdẹ máa pọ̀dẹ jayé ni. Bàbá ọdẹ tí ó bá mọ̀ ọdẹ ìpà ọdẹ jayé. Ọdẹ tí ó bá lẹ́bọ lẹ́rù. Ògún ò lè mú. Lásìkò bá tó ṣùgbọ́n tọ́dẹ tó bá lẹ́bọ lẹ́rù ọdẹ ọ̀pá jayé. Torí nínú nǹkan tí ọdẹ ò gbọ́dọ̀ ṣe bàbá tí ọdẹ dẹ. Àwọn ìyá wa kọ́lọ́mọjà ṣíṣe. Àṣẹ. Obìnrin Ọ̀yọ́ láìkí ọdẹ Ọ̀yọ́ láìkí obìnrin jù. Àkọ́kọ́. Ọdẹ kò yẹ kí ọdẹ ó jẹ́ oníṣìnà. Kò yẹ kí ọdẹ tó bá sì máa pé bàbá mi kan kọ́ lọ́n bá ń foríjì orí ọdẹ tó gbéṣẹ́. A ní ohun ọ̀fẹ́ gbogbo nǹkan lẹ́yìn ọmọdé mi lè ṣe o. Ohun ọ̀fẹ́ hóhó. Tó bá ti ń gbọ́ owó gádàgbà olè ẹ sábẹ́ lórí. Kò sí nínú gbèsè ayé kéèyàn orin kí wọ́n mọ̀ pọ̀dé gan kí gbajúmọ̀ orin kí wọ́n pé ẹ̀ máa ń bẹ lára rẹ̀. Kì í ṣe ń tọ́ yẹ ọmọlúwàbí bàbá mi. Kò yẹ èèyàn kò yẹ ọmọlúwàbí kọ́lọ́run má jẹ́ á ṣìṣe. Ọlọ́run jẹ́ kógún ó gbé wá. Bàbá ọdẹ. Níjọ́ tẹ́ ti ń dẹ̀gbẹ́ ìgbẹ́ wo lẹ lọ tẹ́ ẹ lè gbàgbé láéláé tó jẹ́ pé gbogbo ìgbàlẹ̀ máa rántí ìjọ́ tá a lọ kíní nù ọjọ́ wo ni. Ó wà dáadáa. Mo ń bọ̀. Ní ọjọ́ tí n lè gbàgbé ìgbẹ́ tí mo lọ tó bà mí lẹ́rù jù. Ọjọ́ náà mo gbéra láti ìlú yìí mo já sí express Ọ̀ṣun tẹ́dò. Èmi ò mọ̀ pé ọkọ̀ ìyá wa ń bẹ ní ojú ọ̀nà. Ọkọ̀ ìyá yín? Bẹ́ẹ̀ ni alọ́kọ̀ ìyá. Irọ́ o. Bẹ́ẹ̀ ni bàbá. Àwa lọkọ̀ ìyá yín. Ọkùnrin jangan wọ́n ń bẹ ní ojú ọ̀nà. Mo rò wọ́n ṣe operate tán. Àwọn wo ni? Àwọn atiláwí náà. Ṣé èso lè? Bẹ́ẹ̀ ni bàbá. Lẹ́ pè lọkọ̀ ìyá yín. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin sì lọkọ̀ ìyá wọn. Àwa lọkọ̀ ìyá wọn. Ọlọ́run ọba gbogbo ọ̀nà ni o lè fi ní agbára ju ọdẹ lọ ṣùgbọ́n òótọ́ ọnú
àti àwọn obìnrin ní àtìlẹ́yìn wa ní ojú àwọn olè bàbá. Ní ọjọ́ náà mi ti wà láàrin méjì mò ń bọ̀, mo wo wájú mo rí tọ́ọ̀sì, mo wẹ̀yìn mo rí tọ́ọ̀sì. Ẹ̀yin náà sì mọ̀ pé ọjọ́ okú ọkùnrin náà ìpé kọ́ yẹ̀, tọ́jọ́ okú bá ti dé ọkùnrin tó bá ti dọ́kùnrin tó orí tó gbéná lọ. Ọjọ́ ogun bá lè là tó níran gidi ọmọ. Níjọ́ náà lè gbàgbé láyé. Mo wo wájú mo ti rí náà, mo wẹ̀yìn mo ti mọ̀ pé yes èmi gan-an tí èèyàn bá ti rí. Tọ́ọ̀sì wọn sì kúrò lójú pé kí n paná. Tọ́ọ̀sì tó mọ́lẹ̀ ó gùn tó báyọ̀ mọ́lẹ̀ ni ó dọ́dọ̀ mi. Èmi náà bá fi èjì kó kan lójú bàbá kọ́ lọ́ọ́ mọ́jà tẹ́. Àṣẹ. Èmi náà bá bẹ̀rẹ̀ mò ń bẹ lọ́hùn. Bó ṣe dọ́dọ̀ mo ní ẹ̀ǹlẹ́ o ẹ̀yin èèyàn mi, wọn ò ní àlà mo pòwe fún ọmọ pa ìrùn ò tiẹ̀ gbọ́n kankan. Wọ́n bá sì kọjá. Ṣé Yorùbá ni wọ́n? Èyí tí ń sọ Yorùbá wà ń bẹ, èdè mẹ́ta níbẹ̀ nínú wọn. Ṣùgbọ́n èyí tí ń sọ Yorùbá bí Sululu ló gbé nǹkan borí. Ọkàn mi sì ti balẹ̀, mo ti wò pé àwọn tó wà lẹ́yìn ibi mo gbé ní kọjá báyìí ìránṣẹ́ mo gbọ́ látẹ̀yìn. Iná ké, ìgbìrà, ìkejì ké, àwọn yìí ó pè ní. Èyí kọ́ bàbá ara náà ni. Èmi sọ pé wọ́n ń yẹ Olúọdẹ sí ni. Bàbá mo bá kọ́kọ́ wọlé báyìí mo ní mo kọ́ wọn àtiwájú mi pé mo bá ń lọ. Bẹ́ẹ̀ ni kẹta tún ró. Bẹ́ẹ̀ ni à ń sọ fún àtiwájú pé kí ló dé kí ni à ń wò tó fi jẹ́ pé mo tún fèsì àwọn lọ à ń yin tẹ̀yìn kò sí. Bí mo ṣe rìn wájú wọn báyìí bàbá mo bá ń lọ. Bẹ́ẹ̀ náà tẹ̀yìn wọn tún ti sáré iwájú bí wọ́n ṣe dọ́dọ̀ mi bá mo bá tún kọjú sí wọn. Mo ní ẹ̀ǹlẹ́ o kí n máa ṣe adìẹ lẹ́yìn ìbọn sí. Wọ́n náà mọ̀ bẹ́ẹ̀. Wọ́n náà ti mọ̀ pé àwọn tẹ̀yìn ti gbàbọ̀dé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìjà nù bàbá. Bàbá lọ láàrin ara wọn ní ọ̀rọ̀ ń bára wọn jà. Bàbá Ọlọ́run mo sì ra gbéra. Ẹni tá a jọ dènà kò sí ayé sẹ́ẹ̀tì báyìí bàbá. Wọn ò mọ ibi tí ń wá sí. Mo ti rí bí mo já mo bá tún padà. Ẹ̀mí tèmi ni wípé ẹni tá a jọ dènà kó wọn mọ́ jà títì. Tóun bá já títì pẹ̀lú wọn nǹkan mi lè ṣẹlẹ̀. Lórí èèyàn gbogbo kálukú ṣe gbódà sí. Ọlọ́run sì ní jẹ́ ká sórí burúkú Yorùbá ò ní pa àyìnra wa ń bọ̀ mọ́ tó bá ti kú. Wọ́n lè pé bóyá nǹkan kan pa wá pọ̀ ní ìjọba. Bí mo ṣe gbé fèmí bọnú nù mo bá ń pè bẹ́ẹ̀ lọ dáhùn ibi tó gbé dáhùn mo rí pé ọ̀nà ọ̀dọ̀ wa láàrin ni. Mo ṣe tẹ̀lé mọ́nà iná là sì fi dára wa mọ̀ lóru. Iná tẹ̀ ń wọ̀n tá a bá ti ń jù òkè lóru. Béèyàn wà nílé igbó ọgbọ́dọ̀ yóò mọ̀ rí lára rí alágbára Ọlọ́run yóò rí. Mo ń gbọ́ yín. Ó ní. Mo ń gbọ́ yín. Mo gbọ́ bàbá. Bí mo ṣe lọ bá arákùnrin ẹ ká lọ sílé. Nǹkan báyìí ló ń bá fagídí jà. Ó ní kí n já lọ bá wọn. Mo ní mo mọ̀ náà ká ṣe wọ́n léṣe bẹ́ẹ̀. Tá a bá ṣe wọ́n léṣe bẹ́ẹ̀ ní ìsìn. Àwọn kan tí mo rí ń bẹ̀ yìí wọ́n jẹ́ Yorùbá mo sì ti wo wájú wọn mo wẹ̀yìn wọn. Ọlọ́run mọ̀. Ẹ ti dá mọ̀. Bàbá nínú gbólóhùn èsì tó sọ. Lílẹ̀ ṣe mọ́. Mo lọ ọ̀dọ̀ àwọn agbófinró. Báyìí ń ṣẹlẹ̀ bí báyìí o. Ẹ múra o. Wọ́n lọ bẹ̀. Ìkan náà wà. Ọlọ́run bá láàánú ni ó pè ẹlẹ́rìí ń bẹ lọ́run. Ètò ṣẹlẹ̀ lẹ́yìn bí ọdún méjì mẹ́ta iná. Bàbá mi tí wọ́n jókòó yìí ni. Wọ́n wà ní inú oko wọn nínú gbòòlù wọn. Wọ́n sì máa sọ pé àbòróró máa ń ṣàyàn yíyan wọ́n ń ṣàdá. Tóòtọ́ bá wà bàbá téèyàn bá dalẹ̀. Èmi ò lè sọ fún àwọn èèyàn wa pé ò sí ewé ń bẹ lọ́dọ̀ bàbá wa tí wọ́n ní. Ẹ sì lè sọ pé ò sóògùn. Ògùn wà o mo gbédì fáyé o mo gbédì fún ìyá ògùn wà o nǹkan gbédì ògùn wà o ó gùn ní bàbá. Ó ṣẹlẹ̀ pé wọ́n bọ̀ òróró ń ṣe dé wọ́n ń jẹ kó ni wọ́n ṣe fèsì ìbánu wọ́n ṣe yín ìbọn sí mi náà tán nù.
kọ́lọ́run ọba láàánú kó jẹ́ kólúkòyè ọpẹ́ fún wa. Ìgbà ọdún kan ìkẹrẹ́ ọdún kìíní alátìlẹyìn ni bàbá. Àwọn ìfẹ́ gbọ́ bí wọ́n ṣe gbọ́ mú ní bàbá wọ́n yìnbọn sí mi kankan. Bàbá ní sí lórí ilẹ̀ àwọn ẹgbẹ́ yìnbọn mo ní bẹ́ẹ̀ ni bàbá. Wọ́n ti take action. Òṣogbo la gbé pàdé. Bàbá àwọn bòróró fẹ́ràn ara wa, àwa Yorùbá la fẹ́ràn ara wa. Mo filẹ̀ tí wọ́n sùn búra tí ì bá ṣe ọlá àwọn ọba gidi tá a ní. N táwọn wí kábà máa wí bàbá. Ìjọ náà ni mo mọ area commander kí wọ́n pè ní ń bẹ ní mo ti mọ̀ gbọ́ yìí. Bàbá gbogbo bòróró àgbèsè gbogbo bòróró Ọ̀ṣun State àtògùn àtọ̀yọ́ wọn ti pé pátá wọ́n fẹ́ràn ara wọn. Yorùbá náà ti pé. Yorùbá tá a lọ àjú bíi 6 lọ sí 7. Ọ̀tán. Bàbá láàrin wọn mo gbé ní sọ ńgbà tí ọkùnrin wọn mo gbà pé àwọn ọmọ Yorùbá náà tí wọ́n ní Ọlọ́run ní jẹ́ kí wọ́n ó sì ṣe ọkọ ọba àdàbà ò ní sá wọn lẹ́sẹ̀. Ńgbà tí wọ́n jẹ́wọ́ ọkùnrin tó jẹ́ mo ní ilé ìwà nù tó ṣẹlẹ̀ tí mo fún fọ̀tí máa lẹ̀ àwọn léèyàn fún yẹn fọ̀tà mo wọ̀ye eléyìí ìbọn sí mi wà ń bẹ. Tọ́rọ̀ àbòròrò wọn kọ́kọ́ kó àwọn èèyàn pamọ́ wọn ò jẹ́ kárí yẹn. Mo ní wà lẹ́kọ̀ọ́ sí mo ní ṣùgbọ́n mo mọ̀ pọ̀ ga àwọn lè ní mo ṣe fún fọ̀tí mo ẹ kó ọmọ tó yìnbọn sí mi ní bá bí ní ọ̀rọ̀ wọn tètè wọn lóòótọ́ láwọn yìnbọn torí kábíyèsí ni wọ́n mú wọn dáadáa pé wọ́n yìnbọn. Tẹ́ ẹ mọ̀ ajá tó bá lẹ́ni lẹ́yìn yọ̀pọ̀ bọ́ ìgbẹ́ni tí ọba lẹ́ni lẹ́yìn o àwọn pàgà. Ọ̀pẹ̀lọpọ̀ ọba Oníkòyí ní ọjọ́ náà ní Láyédèrè local government ní ọjọ́ náà àfìgbà tí wọ́n pèsèǹtì àwọn ọmọ yẹn àwọn ọ̀dọ́ tí wọ́n náà ìjọ náà ni wọ́n fi òfin lélẹ̀ pé bòróró kan ò gbọdọ̀ gbé ìbọn wọ orílẹ̀ àwọn lẹ́yìn pàpà títí tó ìkanra bẹ́ẹ̀ náà ni ọba olówó fúta bòróró kan àwọn ò gbọdọ̀ ríbọn ní ọwọ́ rẹ̀ torí àwọn ti wọn nígbà wọn bá jẹko tán wọn lè sáàyàn ládàpá abẹ wọn ó sì yẹn bàn kódà bíi tí wọn bá dé nígbà náà obìnrin tó bá dáa tó bá lóko àwọn bòróró wọn ó ṣe bọ́ ṣẹṣẹ sojú ṣùgbọ́n a ti dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. A dúpẹ́ ní ọ̀rọ̀ iṣẹ́ ọdẹ yìí ìjọ wo ni inú yín dojú nídìí iṣẹ́ yìí. Ọlọ́run ọba láàánú kò ní pa wá lẹ́kún inú mi tiẹ̀ sáà máa dùn nídìí iṣẹ́ ọdẹ ni torí pé sẹ́yìn bàbá mi bàbá tí n bá rí bí mo tún ṣe wà iná tó bá di òru tí n bá ń lọ màmá sábà mo láìkẹ́ ẹran tútù bàbá bá lọ ẹgbẹ́ lówó náà tẹ́ nìkan téèyàn bá jẹ díẹ̀ nínú ayé ọ̀nà lọ́mọdé àwáyé aláyé tẹ́ẹ̀mọ̀ nú ẹran tí n bá pa ẹran bẹ́ẹ̀ ni ọdẹ tó jókòó yìí àjọ máa ń lọ ẹran tútù èmi a máa jíyàwó láago kan òru wá ṣe tí ó sì gun iyán fún mi á jiyàn ẹnu pé mo ti mu ju bíi wáìnì lọ. ẹ̀sán gbìyànjú wọn bá mo ń gbìyànjú agbára yín ká. inú mi máa ń dùn kọ́ lọ́wọ́ wa láàánú wọ́n jẹ́ kó gùn bínú sí a. Àmín. Níjọ́ wo nínú yín bàjẹ́ jù nídìí iṣẹ́ ọdẹ? Ọjọ́ tí mo sọ náà ni ẹ̀rù bà mí torí pé àìmọye tá a bá pàdé àwọn àtàwí náà lẹ̀rù wọn ṣùgbọ́n tí a bá ti fi ọkàn kan pé yes iṣẹ́ bàbá mi ni n ò sì ṣe ń bẹ̀ ìyẹn àmọ́ ọdún ó lékè mọ́mọ́ fi gbogbo ẹnu sọ. ìgbà àmọ́ lékè. Láti nǹkan bí 30 ìṣẹ́jú ni àwọn ọmọ Nàìjíríà tí ń wò yín ẹ sì ń wò yín káàkiri orílẹ̀-èdè àgbáyé. Mo fẹ́ kẹ́ ẹ kọ́ wa ní àjò ẹyọ kan tó jẹ́ tọ́jú ara tí àwọn yẹn àti àwa táwọn òyìn tí yẹn lè fi ṣe fàjẹ tí yẹn lè fi wò pé àwọn ọ̀gbọ́n yín lásán. Àásùgùn. Ikú ẹran. Ọlọ́ba láàánú kò ní jẹ́ ká sì ṣe. Àṣẹ. Ṣé ẹ mọ oògùn fún olóòótọ́? Oògùn ni. Ẹ̀dá tí ìbá ṣe fìríǹdì ọ̀kẹ́ ogun a máa jẹ́ fún. Ní tí àwọn ọlọ́dẹ ìfífẹ́ lè fi nǹkan lẹ̀ jù ni pé ká fún ọ ní nǹkan bí ayédè dúró nìsín. Bàbá Nàìjíríà tá a wà lónìí kò sọ ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ mọ́. Bàbá
kò sí o. ọlà òjọ́ ni wọ́n ń wà. bẹ́ẹ̀ ni kálukú fẹ́ dọ̀gá lónìí náà ni. wọ́n dọ̀gá lónìí ni wọ́n wọ ọmọọṣẹ́ mọ́. kò sì rí bẹ́ẹ̀ láyé táwa wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa akọ́ kínní ìbọn bàbá wa ṣe akọ́ láti ilẹ̀. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n bẹ́ẹ̀ bá lẹ fún ẹ ní nǹkan kan ní ìsìn ọ̀tọ̀ ní tí wọ́n fi máa fẹ́ ṣe. ọlọ́run bá láàánú gbogbo títí bá ń gbọ́ mi tó bá ti lẹ́mìí bóun fi ja olè ni kò ní jẹ́ fún. àṣẹ. ṣé ẹ mọ oògùn pọ̀ oògùn ó lè ṣe ewé 3 péré. òtítọ́. ṣé ẹ mọ tí èèyàn bá ń pèèyàn lọ́kùnrin tó bá fa gbogbo orun orí rẹ̀ à ń pe ewé kan léwé àìlú. àìlú. bẹ́ẹ̀ ni bàbá mi. tá a bá kó sínú agbada. kò níye. yóò sùn lóṣù kan yóò àmú ẹyin díẹ̀ òróró yóò fi lé tó bá di àtàrí kan àti ìwé àìlú yóò fi bò pẹ̀lú orí. èyí ó tó fi ìwé àìlú bò padà. ọ̀rọ̀ tí àwọn bá jó tán ní agbára Ọlọ́run tí àwọn bá jó tán tó bá lò kó yìnbọn sí ìsàsùn rẹ̀. ṣé yóò jó ni. bẹ́ẹ̀ ni yóò jó ni. bó ní lílo ẹ̀. bàbá èyí ó jókòó ẹ̀kọ́ kan ni ó fi lò ní ìfọ̀mù tán. lórí ìjókòó. lórí àpótí àbí. lórí àpótí ó jókòó lórí kíni. ìkànnì wàrà. ṣé a tún fún yín nínú ìlú. mo ń bọ̀ ẹyọ kan sórí. làpá kí ló èso bómúbómú tẹ̀ ń wò. bómúbómú. oògùn gidi ni. irọ́ o. lágbára tí èèyàn bá là. èèyàn là. ẹyin adìẹ òróró àìkọ̀yé. bẹ́ẹ̀ ni. tí ì ṣe pé adìẹ tó ti sàbà o. téèyàn bá kí inú rẹ̀ padà kọ́ran. kéèyàn wá ràn. bẹ́ẹ̀ ni tó bá ti ràn tán kó fi léyìn sẹ́gbẹ̀. kọ́ wá lọ wá irúpẹ̀tẹ̀ àwọn ìyá wa. irúpẹ̀tẹ̀ àwọn ìyá wa. kọ́ra kọ́pọ̀ kọ́ wá tún mú ẹyin díẹ̀ kejì. kọ́ wá da irúpẹ̀tẹ̀ nǹkan dàbò ara ẹyin tà pátápátá kíbi kankan mọ̀ sí. kọ́ má dì. bẹ́ẹ̀ ni èso wéré ń jẹ́jẹ́. wéré ń jẹ́jẹ́. kó fi yí náà yìí. kó fi kàn lára. bàbá kọ́ dà papọ̀ tó bá ti dà papọ̀. kó gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. kó gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. kọ́ wá tún fi nǹkan míì dé. ẹni tí ó bá fẹ́ lo iṣẹ́ ń kó kù ń bẹ̀ ọmọ míì ní ojú torí ọ̀tá ẹni tó bá fẹ́ lo iṣẹ́ ń sì gbọ́dọ̀ pọ̀. kò gbọ́dọ̀ gbọ́pọ̀. bàbá tó bá jó tán ẹjí ó lò tó bá ṣe lóòótọ́ ọ̀nà. bó ni ó ṣe lò. ní agbára Ọlọ́run bí mo ṣe bó ṣe lo tẹ́ẹ̀nì ìhòòhò ló wọ́n wàá lò. yóò bọ̀rọ̀ láàrin ọ̀nà ìfọkọ̀mù láàrin ọ̀nà. láàrin ojú ọ̀nà. kò bá jẹ́ ojú ọ̀nà oko. bẹ́ẹ̀ ni ojú ọ̀nà oko gan ló ṣe dájú. ni yóò lò. bàbá tí ó bá jẹ́ pé olóòótọ́ ni tí kì í sọ̀dàlẹ̀ torí bẹ́ẹ̀ ṣé ń wo oògùn ìfẹ́ jẹ́ fọ́dàlẹ̀ o. ìdí ọ̀dàlẹ̀ náà ni pé wọ́n máa mú kàn mọ̀ kan. bẹ́ẹ̀ni. ìwọ̀ tí ń bẹ́nu ọdẹ ni. ó le púpọ̀ ọdẹ tó bá dájú. bẹ́ẹ̀ni. ọ̀yẹ́ wọn máa bá nǹkan. ẹ sọ nọ́mbà yín fún wa. 070 88 61 0878. lẹ́ẹ̀kan sí. 070 88 61 0878. ẹ ṣeun o. Olúọdẹ Muritàlá ọmọ Ògúndélé ìlú Òkúta. Olúọdẹ ìlú Òkúta. Òwúkúta.